الأيارى أيا صلاتي أيا سر الحقيقة يا صلاتي أيا سر النجاة للأنام أيا فيض العلوم يا شمائل زيلوني ننظر محمد بعيوني يا للصفا والعرفان. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. اللهم صل على سيدنا محمد صلى الله عليه وسلم وعلى آله وأصحابه وسلم. صلى الله عليه وسلم. gbogbo àwa tí a bá mọ̀ pé Ọlọ́run ló sọ wa dàsìkò yìí ká dákun kí a kàsára sọ́lọ́run pé Allahu Akbar. Allahu Akbar kabira. Àti àtàrà Ọlọ́run wa kí Ànábì wa Muhammad sallallahu alayhi wa sallam. àwọn ìyá wa alásàlátù dẹ̀ wà ń bí báyìí àmọ́ àwọn òyìnbó Ànábì dáadáa. sallallahu alayhi wa sallam. ìkẹ́ Ọlọ́run wọlé Ọlọ́run orí àjẹjẹtẹ́ Ọlọ́run bá wa mú bá aṣíwájú ẹ̀dá Ànábì wa Muhammad sallallahu alayhi wa sallam. àṣẹkùbọ̀ àṣàlátù fún Ànábì bàbá Maulana Amirul Jaysh radiyallahu ta'ala anhu. Ọlọ́run bá ń ṣe àlékún kẹ́ fún wa. àmín. Ya Rabbi ya Ghaffar, Ya Rabbi ya Ghaffar, ighfir li abdika ya haya salati. Ya Rabbi ya Ghaffar. Ẹ bá mi wí. Ya Rabbi ya Ghaffar. Ighfir li abdika ya haya salati. Gbogbo ẹni tó bá mi wí bẹ́ẹ̀ gbogbo òkú tiẹ̀ náà tí wọ́n ti lọ tí ò rẹ́ni tọrọ fún wọn àtẹ̀yí tí wọ́n ń gbègbè lọ́wọ́ báyìí Ọlọ́run bá wa kẹ́ gbogbo wọn. Ya Rabbi ya Ghaffar, Ya Rabbi ya Ghaffar, ighfir li abdika ya haya salati. Ya Rabbi ya Ghaffar. Ẹ bá mi wí. Ya Rabbi ya Ghaffar. Ighfir li abdika ya haya salati. Mufassirul Qur'an, mufassirul بسم الله قل هو الله. بسم الله الرحمن الرحيم. قل هو الله احد الله الصمد لم يلد ولم يولد ولم يكن له كفوا احد. Mo kí bàbá wa Bambola. دام الله حياته. Àwọn ní òkúta àná wọn bí àná náà ni. سلام عليكم سنة نبوية. Bẹ́yàn bá rí bàbá wa Bambola kó má wá bàbá wa Sheikh Adamu Kima. سلام عليكم سنة نبوية. Àníyàn rẹ̀ àti ìnífẹ̀ẹ́ ọmọ ọlọ́mọ dáadáa òun náà ló jẹ́ kí bàbá ó tún máa ṣẹ́kù lónìí. سلام عليكم سنة نبوية. Ẹ jẹ́ á gbọ́rọ̀ torí Ọlọ́run. سلام عليكم سنة نبوية. Ọlọ́run kó jẹ́ kẹ́mi bàbá ó tún gùn sí jù báyìí lọ. سنة نبوية. Gbogbo àgbàlagbà tí bá mọ ọmọ ọlọ́mọ kàn ní kò ní kọ̀rọ̀ irin ni wọ́n nà tiẹ̀ níta gbangba. سنة نبوية.
ẹlòmíì ò tó ọjọ́ orí bàbá wa Báńgbọ́lá yìí mọ́ oríire ò dúró lọ́rùn rẹ̀ mọ́ níbi ìwà abú. Sunnatun nabawiyyatun. ọba tó sẹ́yìn kù táwọn rí fọ́tò tìjẹ́ ta tàná lára yín gbogbo tí ń jẹ́ràn àpadà sí ibú ọlọ́mọdé ọba bàbá wa. Ijabatuhu faridun ala kulli muslimin. mo kí bàbá wa ọlọ́nkẹ́mi. Salamun alaykum. bí èèyàn bá rí bàbá wa ọlọ́nkẹ́mi Al-Qur'ani hù ké. Salamun alaykum. ṣé láwàní la fẹ́ sọ ni. Salamun alaykum. àbí àṣírí àti àṣírí tí bàbá wa ọlọ́nkẹ́mi tí wọ́n jókòó lé. Salamun alaykum. Sunnatun nabawiyyatun. ọba tó sẹ́yìn kù ní fọ́tò tìjẹ́ tàtàná táwọn wò látara tìyín ọlọ́run ò ní mú yín kó lẹ̀ báyìí. Salamun alaykum. Sunnatun nabawiyyatun. bọ́lá ń fẹ́ kódà àwọn èèyàn sàmí fún yín. Ijabatuhu faridun ala kulli muslimin. gbogbo abiyamọ tí ń bẹ ń bí tó sì fẹ́ jèrè ọmọ tó sì fẹ́ sọ pọ̀lọpọ̀ ọdún láyé kó yóò bọ́ ànábì kéré. Salamun alaykum. Sunnatun nabawiyyatun. mo kí bàbá wa tí ń bẹ ní bàbá wa Taqiyullah. Salamun alaykum. bẹ́ẹ̀ abárójú yín yóò mọ̀ pé taqwa náà ń bẹ ń bẹ. Salamun alaykum. àfáàwa jẹ́jẹ́ ń sọ fún mi pé àfáàwa Taqiyullah wọ́n fẹ́ràn mi púpọ̀ wọ́n fẹ́ràn àwọn àgbàlagbà lára wa púpọ̀. Salamun alaykum. ń fi bàbá wa Taqiyullah ń fi ń kí bàbá wa Olúmọ̀ọ́rẹ́. Sunnatun mo ní láárí nabawiyyatun. bí wọ́n ti wọlé ni wọ́n ti ń kí mi ni wọ́n ti ń ṣàdúrà fún mi. Sunnatun nabawiyyatun. gbogbo ń tó tara tí yín náà jáde ipa ọ̀tá ò ní ká wọn. Salamun alaykum. Sunnatun nabawiyyatun. mo kí àfáàwa tí ń bẹ lẹ́gbẹ̀ẹ́ wọn. Ijabatuhu faridun ala kulli muslimin. ọjọ́ ti lọ ní bá kí yín jù bẹ́ẹ̀ lọ Sheikh Al-Fulani láti Ìlọrin. Salamun alaykum. bàbá wa tí wọ́n dé sábàkà dáadáa tí gbogbo ẹ̀ ń wù wá yìí mo kí ẹ̀yin náà. Sunnatun nabawiyyatun. mo kí àfáàwa táwọn náà wí láwàní tí wọ́n ju ìdáhùn tó dáa ti Sheikh Abdul Qadir sọ́rùn. Salamun alaykum. Sunnatun nabawiyyatun. mo kí bàbá wa tí ń bẹ lẹ́gbẹ̀ẹ́ bàbá wa Báńgbọ́lá bàbá wa ọlọ́lá púpọ̀. Salamun alaykum. má ṣe sìmẹ̀sìmẹ̀. Sunnatun nabawiyyatun. mo kí bàbá wa tí ń bẹ lẹ́gbẹ̀ẹ́ wọn ó dàbí pé wọ́n ti kí bàbá wa Amirul Jayshi rí. Sunnatun nabawiyyatun. Khalifa wa Fauki mo kí yín púpọ̀. Sunnatun nabawiyyatun. ìmọ̀ ń bẹ lábẹ́kúta yìí mi ti ń bẹ ńlọrin náà ọlọ́run yóò àwọn àkàtọ́ọ̀bù yóò wá ṣe gàgá wọn tí wò ní mọ̀ bí wọ́n ti tó níwájú Ọlọ́run. Sunnatun nabawiyyatun. ẹni bí wọ́n ti tọkàn bá wọ́n torí bá wọ́n wá jókòó pẹ̀lú àwọn àgbàlagbà. Sunnatun nabawiyyatun. Ọlọ́run ò ní jẹ́ bàjẹ́ láéláé. Ijabatuhu faridun ala kulli muslimin. bàbá wa àfáà wa tí wọ́n gba owó ọpẹ́ fún wa. Salamun alaykum. ẹlẹ́kọ̀ọ́ àgbáyé. Salamun alaykum. ẹ fẹ́mi náà lẹ́kọ̀ọ́ lọ lọ́rin o. Salamun alaykum. ẹ̀yin ìyá wa Yorùbá ànábì dáadáa mọ́. Salamun alaykum. bẹ́ẹ̀ bá Yorùbá ànábì dáadáa ọ̀rẹ́ tí o fi lẹ̀ sílẹ̀ yóò dé bá. Salamun alaykum. Sunnatun nabawiyyatun. mo kí pírẹsidẹ́ǹtì Saudi Arẹwà Ajiwa Suleiman. Sunnatun nabawiyyatun. Innahu min Suleiman
أعوذ بالله من الشيطان الرجيم إنه من سليمان وإنه بسم الله الرحمن الرحيم إنه من سليمان ọlọ́wọ́n mú ọjọ́ wá dáadáa. وإنه بسم الله الرحمن الرحيم. inú owó ìyá dáa ọkàn rẹ̀ dáa ojú rẹ̀ tó dáa. Salamun. ọkàn ẹlòmíì ò dáa ojú rẹ̀ ò ní dáa. Salamun alaykum. bí n bá dúró lábẹ́kúta títí di ìsín látòru àná àlùbáríkà okun láàfin rómi inú gàngá mu. Salamun alaykum. Sunnatun nabawiyyatun. bí ó bá tó yàtọ̀ fún wa yóò máa dá sí ni kò ní bàjẹ́ láéláé. Ijabatu ala kulli muslimin. Mo kí ẹ̀yin àlùfáà wa láti ilé bàbá wa ọlọ́run gbọ́ sẹ̀mí Allahu liman hamidahu. سمع الله لمن حمده. سلام عليكم. Mo á kí gbogbo ẹ̀yin ìyá wa ó débi ó dẹ̀rọ̀. سلام عليكم. Gbogbo ń tẹ̀yàn bá ní tí ò bá ní yín Àbújá ń jẹ́ gbogbo ní. سلام عليكم. Ọkùnrin wọn ní bẹ láàrin àwọn obìnrin bẹ̀ wọn. سنة نبوية. Bẹ́sí làkó bẹ́ẹ̀ à ń ṣe wáṣí lọ́wọ́ òun mọ́ sáré àwọn obìnrin. إجابته فرض على كل مسلم. Bàbá wà níbi ìdíje tọ́lọ́ ẹjẹ́ a máa fẹ́ kọ́ hàn níbẹ̀. Torí gbogbo fídíò tí wọ́n ń fídíò yìí èèyàn mọ̀ bí tí ó dé. إجابته فرض على كل مسلم. Gbogbo ẹ̀yin ìyá wa dáadáa tẹ́ ẹ borí dáadáa ẹ̀gbọ́n tí mo fẹ́ sọ láàrin ìṣẹ́jú méjì. سلام عليكم. Torí ká lè bá yín sọ̀rọ̀ làfáàwà jẹ́jẹ́ ni wọ́n fi ṣe ọ̀pọ̀lọpọ̀ gbìyànjú àti ìnáwó ká lè wá bá ti wáyé. سلام عليكم. سنة نبوية. Káwá wá bá ti wáyé ká má wá rí n tó dùn mọ́ wa lára àwọn jàmá kò bọ́ sí i. إجابته فرض على كل مسلم. Gbogbo àfáà tẹ bá rí bí n ti ń ṣe èyí tínú rẹ̀ ń dùn ìwà nábì ni. سلام Ànábì عليكم. àmà dùnú sóore olóore. سنة نبوية. Gbogbo òbí ìgbà tí bàbá wa tí wọ́n wọlé bàbá wa Monilárí wọ́n wá ń ṣàdúrà fún mi. Gbogbo òbí láyé tó bá rí n tó da látara ọmọ ọlọ́mọ Ọlọ́run ó yọ èrè ọmọ gidi látara ọmọ tiẹ̀ náà. سنة نبوية. Ajiwojo àjòmọ́ kí yín púpọ̀. Àmọ́ gbogbo òbí tí ń bá rí n tó da látara ọmọ ọlọ́mọ tí wọ́n ṣe hẹ̀ àìní yọ n tó da látara ọmọ tiẹ̀ ní ṣe hẹ̀ lẹ́yìn. إجابته فرض على كل مسلم. Gbogbo ẹni fẹ́ oríire ayé àti tàlìkìyámà tá a wá lónìí ọjọ́ bíi Muhammad báyìí bá nábì lẹ́ẹ̀mẹ́ta. صلى الله Báyìí bá nábì lẹ́ẹ̀mẹ́ta. صلى الله عليه وسلم. Àfa àwọn ọlọ́jọ́ bíi tẹ̀ǹkù ànábì jáde lónìí mo kí yín. سلام عليكم. Àfa àwọn jẹ́jẹ́ سلام عليكم. Sheikh Abdul Wahabi. سلام عليكم. Alhakiki alọ́sàlà. سلام عليكم. Ọkùnrin ọlọ́run. سنة نبوية. Àfa àwọn jẹ́jẹ́ bí wọ́n bá rí láwa nìyí yóò máa pé jẹ́jẹ́ ni. سنة نبوية. Bí wọ́n bá rí agbádá tẹ̀ wọ ẹ wá ká ń kó pẹ̀lú bàbá mi ọlọ́run kẹ́mi. سنة نبوية. Èèyàn máa pé jẹ́jẹ́ ni. سنة نبوية. Mo wá rí i pé lékelèké yín abẹ́sẹ̀ wẹ́lẹ́ ń jẹ́ yín ọlọ́mọ tó wúwo nínú tó wúwo tẹ̀ lọ́mọ bàbá wa Gbàngbọ́lá wa. سنة نبوية. Nínú tó wúwo tẹ̀ lọ́mọ ni bàbá mi ọlọ́run kẹ́mi wà. سنة نبوية. Káfí mọ̀lúdì àkọ́kọ́ tá a ṣe lérí ilẹ̀ yín lórí bó ti rí. إجابته فرض على كل
tírú eléyìí náà bá wù tó fẹ́ máa rí dùnú látara ọmọ bá ń pariwo ànábì Muhammad. sallallahu alayhi wa sallam. Orí lè má wẹ̀ lómi. sallallahu alayhi wa sallam. Bẹ́ẹ̀ bá rẹ̀ ni ti ń bẹ tí ó yòǹbó ànábì dáadáa. Orí òwú náà ni. idha dhukira an-nabi wa lam tusalli. Ó dà wí tí wọ́n máa wí dáadáa. Idha ma shi'ta fi darini tasadi. Fakathiri bis-salati ala Muhammad. فكافر بالصلاة على محمد. Má ti lùlù sí wala sawmun wala sawmun yasi'u wala salatu. Man taraka salata ala Muhammad. لمن ترك الصلاة على محمد. Àwa jàmáà ẹ̀ má yà nábì fa. صلى الله عليه وسلم. Mo sọ lánàá. Àfàwà Hakiki. Mo sọ níbi wá sí lóru ànámájúmọ́. صلى الله عليه وسلم. Mo lá nábì wa Muhammad bíbí rẹ̀ lágbára púpọ̀. وأحسن منك لم ترقات عينين. وأجمل منك لم تلد النساء. وأجمل منك لم تلد النساء. وأحسن منك tani fi dáa tó rẹ̀ Muhammadu. لم ترقات عينين. Ojú tá a fi ń wora wa yìí kò sójú kan tó rí ojú kan tó dáa tójú Muhammadu. وأحسن منك لم ترقات عينين. Nígbà tí wọ́n bí ó ń ṣe Ọlọ́run tán ànábì wa Muhammadu. صلى الله عليه وسلم. Kọ́tọ̀ Lárúbáwá àdá wọn ìṣesí Lárúbáwá kí Ìsìlámù tó dé. Òun ni wípé gbogbo ọmọ tí wọ́n bá bí ní Mákà tó jọmọ Lárúbáwá àwọn mẹ́rin ọ̀tọ̀ọ̀tọ̀ ni ó fún ọmọ náà ni ó fún lọ́yàn mú. وأحسن منك لم ترقات عينين. Ìsìlámù tó dé obìnrin mẹ́rin ọ̀tọ̀ọ̀tọ̀ ni ó fún wọn fún wọn lọ́yàn mú. لم ترقات عينين. Kò sí tí wọ́n wá ń bẹ̀ ju kí wọ́n lè gbédè kí wọ́n sì lè strong. وأجمل منك لم تلد النساء. Àwọn ọmọ tí wọ́n wá bí sí Mákànjọ́ náà pẹ̀lú òṣè Ọlọ́run bíbí tànábì ló wá yàtọ̀. لم ترقات عينين. Wọ́n bí òṣè Ọlọ́run tán ní Kàábà níyà wa Àmínà ló bí ànábì sí. وأجمل منك لم تلد النساء. Kusuru Sham أضاع لهم قصور الشام. فجيجي وأجمل منك لم تلد النساء. ó dàbí pé àwọn èèyàn fẹ́ gbọ́ wá sí wọn. وأجمل منك لم تلد النساء. وأجمل منك لم تلد النساء. أضاع لهم قصور الشام. ìyá ńlá wa Amina wọ́n nígbà tí ànábì jáde lára àwọn tán. Sallallahu alayhi wa sallam. wọ́n ní ìmọ́lẹ̀ kan ó tẹ̀lé ń ṣe Ọlọ́run jáde. Sallallahu alayhi wa sallam. ìmọ́lẹ̀ tó tẹ̀lé ń ṣe Ọlọ́run jáde. أضاع لهم قصور الشام. ìmọ́lẹ̀ òun ni ó lọ tààrà pálásì ọba Ṣáàm. Sallallahu alayhi wa sallam. ọba Ṣáàmù wá ní wọ́n ti bí ẹ mọ̀ sáyé. Wa ahsanu minka lam tarqatu ayni. ń gbọ́ jásí pé bàbá mi lẹ́ ń wò mí ní fi ń wò yìí kẹ́ ẹ máa fi ojú tíjàpá fi wò ọmọ rẹ̀ àgàgà bàbá mi Bàǹgbọ́lá ojú tíjàpá fi wò ọmọ rẹ̀ kẹ́ ẹ máa fi wò mí kí nǹkan kan má fi ṣe ẹ̀mí mi àti bàbá wa Ọlọ́nkẹ́mi. ìpàdé yín lóde ìtutù ojú ìtutù ọkàn ní tọrọjú jòjú lọ ọwọ́ jọ̀wọ́ lọ àìnáni 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 lámùtẹ̀kẹ́ túbú máa kálámù
في كل عين من العينين نونان 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 لا متهجوا ما قدموا في كل نون من النونين عينان في كل نون من النونين عينان 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 يا سيبني النبي محمد وأحسن منك لم درقات عيني ọba Sam ó nígbà tí mọ́lẹ̀ yẹn jáde lára ìyá ńlá wa Amina ó ní wọ́n ti bí èèmà wọ́n ti bí ànábì gbẹ̀yìn. وأحسن منك لم درقات عيني àwọn tí ó fún sí Ọlọ́run lọ́yàn wọ́n wá dé láti Sàdíyà oko wọn ní jẹ́ Sàdíyà Halimatu Sàdíyà Musolana mo nígbà tó gba oṣù Ọlọ́run kò sí omi lọ́yàn rẹ̀ lọ́yàn Halima Sàdíyà. وأحسن منك لم درقات عيني kẹ́tẹ́kẹ́tẹ́ tí wọ́n gbé wá láti Sàdíyà kò sí oúnjẹ pẹ̀lú ẹ̀ ìyàn ń bẹ ní Sàdíyà ńjọ́ náà. وأجمل منك لم تلد النساء kódà ẹran tí wọ́n mú lọ́wọ́ tí wọ́n láwọn máa fún wàrà rẹ̀ táwọn máa fi jẹ táwọn máa fi mu kò sọyàn kankan níbi tiẹ̀ náà. وأجمل منك لم تلد النساء Halima Sàdíyà ó gbóǹsì Ọlọ́run صلى الله عليه وسلم bó ti gbóǹsì Ọlọ́run omi tí o sí lọ́yàn rẹ̀ tẹ́lẹ̀ lẹ́ẹ̀kan náà ọyàn bá sẹ̀. خلقت مبغوا من كل عيب كأنك ọyàn rẹ̀ ń sẹ̀ lẹ́ẹ̀kan náà wọ́n lọ wo ràkúnmí kẹ́tẹ́kẹ́tẹ́ tí wọ́n gbé wá ọyàn tiẹ̀ náà ti sẹ̀ wọ́n lọ wo ẹran táwọn máa fún wàrà níbẹ̀ ọyàn tiẹ̀ náà ti sẹ̀ wọ́n wá padà sí Sàdíyà padà bí Lárúbáwá bá sì tọ́jú ọmọ ọdún méjì ni wọ́n fi tọ́jú ẹ̀. حياكم الله tí ó fi mú yàn. أحسن منك لم درقات عيني àbá Hakiki Halima Sàdíyà ti mọ irú ìmọ̀ tó ń gbà ọmọ tó ń gbà eléyìí sọ ọmọ lásán. لم درقات عيني Ànábì tèmi ànábì tiẹ̀. لم درقات عيني n kò pọ́dún méjì gẹ́gẹ́ Sàdíyà Halima Sàdíyà wọn ò lè dá wọn padà fún ìyá wọn ní Mákàmá wọn wá ránṣẹ́ sí ìyá wa Amina pé ọmọ Muhammad tí ń bẹ lọ́dọ̀ mi yìí o ìrò pé ń dà padà fún yín lásìkò yìí. لم درقات عيني ẹ̀gbọ́n tí ìyá wa Amina wí wọ́n sáà máa tọ́jú rẹ̀. وأجمل منك لم تلد النساء pẹ̀lú pọ́ńsì Ọlọ́run bẹ̀ lọ́dẹ̀dẹ̀ wọn. صلى الله عليه وسلم bẹ́ẹ̀ a bá dé Mákà nísìnyí gan kò sí koríko mẹ́ ká tó nígbà táwọn wí. الله àmọ́ ń ti torí pọ́ńsì Ọlọ́run bẹ̀ nínú ilé Halima Sàdíyà níbi ọgbà wọn Ọlọ́run ní kí gíláàsì ó wù mẹ́ الله أكبر كبيرا koríko wá wù mẹ́ gbogbo ẹran tí ń bẹ nílùú Sàdíyà nígbà náà wọ́n wà ní kí wọ́n dà wọ́n lọ sí ilé Halima Sàdíyà torí bẹ́ẹ̀ ni wọ́n ti rí kókó yẹ wọ́n ti róúnjẹ jẹ. منك لم درقات عيني lọ́la tani lọ́la Muhammadu. وأجمل منك لم تلد النساء kó wá di ọdún méje ọmọdé ò débi ẹrù lẹrù ọba الله Ọlọ́run wá fẹ́ fira rẹ̀ hàn Ànábì ó ń bẹ pẹ̀lú àwọn ọmọ kéékèèké ẹgbẹ́ wọn. صلى الله عليه وسلم ẹ̀wọ̀n ọdún méje bí ó ti rí wọ́n wá ń ṣeré níta ti ń ṣeré Ọlọ́run wá ní kí màláíkà méjì ó wá wọ́n wá sọ pírẹ́sọ̀ fún Ànábì. صلى الله عليه وسلم ó ní bó ti yóò bọ́ Ànábì jákujáku. وأجمل منك لم تلد النساء wọ́n wá mú ṣe Ọlọ́run wọ́n fẹ̀yìn rẹ̀ kan lẹ ọmọ kékeré.
sallallahu alayhi wa sallam. àwọn ọmọ kéékèèké òkú tí wọ́n ń jọ ń ṣeré bí wọ́n ti rí wọ́n họ́ wọnúlé. sallallahu alayhi wa sallam. wọ́n lọ sọ fún Alimatu Sadiya pé wọ́n ti fẹ́ pa Ànábì o. sallallahu alayhi wa sallam. sáwọn ọmọ kankan wọn ò dá kankan mọ́ wọ́n ti fẹ́ pa Ànábì wọ́n ti fẹ́ pa Ànábì. sallallahu alayhi wa sallam. Alimatu Sadiya ò tó jáde Jibirilu àti màláíkà tó tẹ̀lé Jibirilu wọ́n ti la igbá àyà wọn wọ́n wá yọ nínú ọkàn hasu ṣèitọ́ èyí tó máa fi rorò kúrò wọ́n yọ tí wọ́n kú mbẹ́ wọ́n wá gbé e lọ síbi tí Zemzem wà wọ́n lọ fọ̀ sallallahu alayhi wa sallam. wọ́n tún sí wọ́n dá a padà wọ́n stitch ẹ̀ padà wọ́n rán padà nígbà tí wọ́n fi parí gbogbo tí wọ́n parí Alimatu Sadiya ò tí ì jáde wọ́n parí tí wọ́n parí tán hasu ṣèitán tí máa bẹ nínú ọkàn gbogbo èèyàn wọ́n yọ tànàbì kú mẹ́ni. khuliqta mubarra'an min kulli 'aybin. bí wọ́n ti yọ tán ó ń ṣe Ọlọ́run ó sì ń bẹ lọ́mọ ọmọ ọdún méje wọ́n wá jòkó kó lọ báyìí gẹ́gẹ́ bí ẹni tí wọ́n ṣẹ̀ṣẹ̀ ṣiṣẹ́ fún. Alimatu Sadiya jáde bó ti rí wọn ó ní wọ́n wá pọ́nlẹ̀ kan náà. khuliqta mubarra'an min kulli 'aybin. Alimatu Sadiya ní tíìrì ń tójú lọ lẹ́ẹ̀kan náà ńgbà tó dọmọ ọdún méje òun ni ìṣẹ̀lẹ̀ tó ṣẹlẹ̀ tí Alimatu Sadiya fi dá Ànábì padà sí Mákà. khuliqta mubarra'an fúyà wọn min kulli 'aybin. ẹ máa wọ Ọlọ́run ọba ńlá ọba aríní ìtànṣe ni ọba tí ọba bẹbẹ kú bẹ wọ́n dá wọn padà wọ́n dá Nábì padà fún ya wọn tán ojú oṣù mẹ́fà lọ níyàwó Amina fàyẹlẹ ni wọ́n lọ. khuliqta mubarra'an min kulli 'aybin. khuliqta kama tasha'u. khuliqta kama tasha'u. káwá pé torí oṣù Ọlọ́run ni gbogbo wa fi ya gẹlẹ. mubarra'an min kulli 'aybin. ó tóore fún wa àbí ó tóore fún wa. mubarra'an min kulli 'aybin. ká pé torí oṣù Ọlọ́run làwọn bàbá wa bí wọ́n ti dàgbà tó yìí wọ́n mọ ìyá Nábì ni. mubarra'an min kulli 'aybin. wọ́n wá gba gbogbo tí wọ́n ṣe tí wọ́n wá lọ bí ọjọ́ bíi Muhammadu. ka'annaka qad khuliqta kama tasha'u. ó dáa kéèyàn máa ka síra Nábì. sallallahu alayhi wa sallam. kéèyàn máa ka ìtàn Nábì ọkàn rẹ̀ ò ní le kókókó. ka'annaka qad khuliqta kama tasha'u. ìwọ tó wá jókòó pé ọmọ mi ni wọ́n fi ọmọ ọlọ́mọ sí ọ lọ́dọ̀ ó sì ń lù ní kó. mubarra'an min kulli 'aybin. ó ń fọmọ tẹ ọmọ ó ń lu ọmọ torí ọmọ tó sì mọ tọmọ wọn jẹ lọ́la. khuliqta mubarra'an min kulli 'aybin. Ànábì tó wá ṣẹ́kù lónìí. sallallahu alayhi wa sallam. Ànábì ò tí ì dé tí bàbá rẹ̀ ti kú. mubarra'an min kulli 'aybin. Ànábì tó ṣẹ́kù lónìí. Ànábì ó pọ̀ ọmọ ọdún méje kò ju oṣù mẹ́fà lọ ní ìyá rẹ̀ fi ilé kalẹ̀. ka'annaka qad khuliqta kama tasha'u. ọba wá bí mọ́lúdì Ànábì tó tún ṣàbùrú lẹ́yìn wọ́n fún ọlọ́mọ òrukàn wọ́n fi ń kẹ́ ọmọ tiẹ̀ ta ló sọ fún ọkọ ọmọ tiẹ̀ ó dé èèyàn láyé. ka'annaka qad khuliqta kama tasha'u. ó ń ṣe jàmbá ó ń lu àmú ọkọ rẹ̀ léṣo ó sì ń wọ bitọ lọ́hún ó ń lọ bìtà Ànábì ìwọ ni wọ́n kọ́kọ́ rí mẹ́. ahsanu minka lam tabaqatu 'ayni. bẹ́ẹ̀ jàmbá ni ọ́ bẹ́ẹ̀ bá mọ ọmọ ọlọ́mọ kan ní kọ̀rọ̀ irin ni wọ́n nà tiẹ̀ níta gbangba. wa ahsanu minka lam tabaqatu 'ayni. bí wọn náà bá wá wọ́n rí rẹ̀ àná tó sì fẹ́ sórí rẹ̀ kalẹ̀kalẹ̀ dákun torí Ọlọ́run bá ń tẹ́wọ́ síwájú Ọlọ́run sọ́líyà Rabbana wa sallimu alama ya Muhammad. walil khaliqi rahmatun wa shifa'u ya Muhammad salli ya Rabbana wa sallimu alama walil khaliqi rahmatun wa shifa'u.
أشيرايك مما خطبت أهلا لا زلت للمكرومات أهلا صلبت عودا ودمت جودا وفقت فرعا وتبت أصلا لا أستطيع أن أتحمل ولا أطيق سوى ولا سكلا فصرت أم تعاكثا وتلت أما صنعت فعلا يا رجمة الدهر والمعالي لا لاقي الدهر منك فكلا gbogbo ìgbà tí ayé bá máa padà sí aburú afáwọn àgbà asọ́láti Muhammadu Isa èyí tí gbogbo ayé mọ̀ sí ọ̀tẹ̀ ọlọ́mọdé máa padà sí aburú ní gbọ́dọ̀. àmín. abiyamọ gidi tó fẹ́ sọmọ tó fẹ́ kọ́ máa ń yà àdúgbò sí àwọn ìlú náà.